ó mà ṣe o àtàrí wa ń wo ọ̀run bẹ́ẹ̀ ni tí ò ní débẹ̀ gbogbo ẹni tó wà láyé pátá náà ló padà tọ́ ikú wò. December 16, 2010 ó ní bàbá wa Dr. Sikiru Ayinde Barrister Agbẹ́gilọ́lá bàbá Mr. Fuji ló fi ilé ayé yìí sílẹ̀ kó dìgbò ó ṣe ó ti ń lọ bí ọdún 15 báyìí 15 years tí bàbá ti dá bí irúfáyé kó dìgbò ó ṣe. Ikú pa abírí kú ó pa bìrì ó lọ sọ́run àrèmábọ̀ gbàṣẹpá ẹ̀kú láyé arágbàǹgbà. A ní àtúnrán yín létí ni o a ní ká sọ fún yín wípé òní ló ṣe dédé ọjọ́ tí Barrister kú ọmọ òdèrè sì fàáwù láyẹyẹ. Bí kú bá máa ń gbórin fújì ni èyí ṣe tí kú pa Barrister. Ẹ̀yin tẹ́ ẹ kù lẹ́yìn ẹ̀yin náà rọra tẹ̀lẹ̀ gẹ̀gẹ̀ ẹ̀tẹ̀lẹ̀ gẹ́gẹ́ alágẹmọ tí ń yọ́lẹ̀ tẹ̀ kú ń pa kámbòsì bò ṣọ̀pọ̀lọ́ tí wọ́n ń gan rẹ̀ múlẹ̀ kìkìkì. Barrister náà ti lọ ilé ẹ̀wà àwọn ń kà á òní ló tún ṣe dédé ọjọ́ tí Barrister kú òní on the 16th of December 2025 òní ló ṣe dédé ọjọ́ tí Barrister kú. Gbogbo tẹ́yìn náà bá ń ṣe ẹ tẹra mọ́ o torí ohun tá a bá ṣe pátápátá ló padà wá dọ̀rọ̀ tán. Ìtàn ni o ohun tí mò ń ṣe ìtàn ni ohun tẹ́yìn náà ṣe ìtàn ni ní tá a bá wá sílẹ̀ láyé ò mọ̀ sọ́n pa wa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ fújì pátápátá gbogbo ẹ̀yin tí ẹjọ́ ń kọ fújì pẹ̀lú Dr. Sikiru Ayinde Barrister tẹ̀sí wà láyé ẹ kú ìṣẹ̀yìndé ẹ kú ìrántí bàbá o ọdún mọ̀ jìnnà síra wọn o àní gbọ́kú tí yín náà báyìí lágbára tọ́lọ́run àtàwọn náà tá à ń sọ̀rọ̀ rẹ̀. Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ̀ mí Súnáyá Fíkúdé orúkọ tó gbowó lọ abọ́ra síkébọ̀n kà ní sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Aláàfin Ògbúkọ̀ṣẹ́ Kẹrẹmọ́ndé ọmọ Àtìbà Ìfábùkọ́lá Ìfágilórì Àtàndá olórí àbọ̀là gbogbo tí bá ń dà yín láàmú lágọ̀ọ́ ara ẹ fẹ́ bọrí ni ẹ fẹ́ bọfá ni ìṣẹ́yìn ọ̀rọ̀ dédé ni ẹ̀yin náà kàn sí wọn ohun òsì wọn kọ̀ǹfàmù sì ń bẹ lọ́wọ́ wọn ẹ ṣeun. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe fún ẹni ẹ bá ṣàṣe lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ìfábùkọ́lá Ifá mi bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùn àfihàn wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹja tó ń da ibú làmú òjò apá lọ. Babaláwo Ìfábùkọ́lá Ìfágilórì Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi kálọ̀ o sádọ̀rọ̀ Àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fífi ojú kó jàǹkárí wọ̀, ìdènà ni. Ẹnìkan kò lágbára o, àyàfi ọba Ìdùmarè. Tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn. Tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ìfábùkọ́lá Ìfágilórì Àtàndá olórí àbọ̀là ẹ ṣé o. Elédùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn o. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé. Kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ìfábùkọ́lá Ìfágilórì Àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. Nínú òní di o, yọ yẹ wa o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀.